Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Èkìtì àti ti Babcock University tí ó jẹ́ aládàáni ní àwọn ìgbìmọ̀ British Council yàn fún iṣẹ́ àkànṣe lórí èròńgbà láti ṣe ìyípadà ọ̀tun àti àtúntò ìlàkalẹ̀ ètò ẹ̀kọ́ tó múnádóko tí yóò tún fihàn nínú ètò ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè yìí láti jẹ́ kí ìdàgbàsókè ohun ìlọsíwájú kó dé bá ètò ṣíṣe iṣẹ́ tara ẹni entrepreneurship, àtúntò lórí ọrọ̀ ajé circular economy àti kíkọ́ ilé ẹ̀kọ́ tí ó ní àlàáfíà peace building. Dókítà Olúṣọlá Kọ́láwọlé tó tún jẹ́ olùkọ́ àgbà nípa ìmọ̀ ẹ̀kọ́ business data analytics, circular economy and entrepreneurship ní ilé ẹ̀kọ́ gíga ti Bradford University ní orílẹ̀-èdè United Kingdom ni ó jẹ́ adarí iṣẹ́ àkànṣe náà. Lára ìgbésẹ̀ ìlàkàkà wọn láti jẹ́ kí èròńgbà wọn náà kó wá sí ìmúṣẹ ní gbogbo àwọn bíi ọ̀jọ̀gbọ́n tí ó ní ìmọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ṣíṣe àtúntò tó múnádóko nípa ìlànà ìgbékalẹ̀ ètò ẹ̀kọ́ àti àwọn adarí ètò ẹ̀kọ́ ni wọ́n péjọ papọ̀ ní ìpínlẹ̀ Èkó fún ìdánilẹ́kọ̀ọ́ workshop èyí tí àkórí rẹ̀ dá lé ìdàgbàsókè ìlànà ètò ẹ̀kọ́ lórí ṣíṣe iṣẹ́ tara ẹni, ohun àtúntò ọrọ̀ ajé àti kíkọ́ ilé ẹ̀kọ́ tí ó ní àlàáfíà curriculum development on entrepreneurship, circular economy and peace building ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu lọ́lọ́ yìí. Nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ní Kọ́láwọlé ti sọ wípé orílẹ̀-èdè Adúláwọ̀ lápapọ̀ nílò àtúntò ohun àtúnṣe tó gbòòrò tí ó sì tún dára kí ètò ẹ̀kọ́ bá lè wà ní ìbámu pẹ̀lú ètò ẹ̀kọ́ gbogbo orílẹ̀-èdè àgbáyé. Nítorí ìdí èyí, a gbọ́dọ̀ ró àwọn ìran wa tí ń bọ̀ ní agbára nípa ìmọ̀ àti ohun èlò tó dára tí ó lè mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá ètò ẹ̀kọ́, ọrọ̀ ajé ohun àlàáfíà bá gbogbo agbègbè wa. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé iṣẹ́ àkànṣe náà jẹ́ ìgbésẹ̀ tí ó ní ìtumọ̀ sí ìlọsíwájú ọjọ́ ọ̀la wa ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Ìpayà ohun ìbẹ̀rùbojo ló mú àwọn iléèwòsàn Òkèyímí Health Center ní ìlú Adó-Èkìtì lórí ìṣẹ̀lẹ̀ abàmì kan tí ó wáyé nípa bí ọmọ tuntun jòjòló tí kò tíì ju òòjọ́ lọ pòórá nínú ilé ìwòsàn náà. Ìṣẹ̀lẹ̀ náà ní àkọsílẹ̀ ṣe àfihàn rẹ̀ wípé ó wáyé ní wákàtí òwúrọ̀ kùtùkùtù ní ọjọ́ Ajé nígbà tí òṣìṣẹ́ elétò ìlera kan tí ó wà lẹ́nu iṣẹ́ gbìyànjú láti ṣètọ́jú ọmọ náà ni ó wá di wípé kò sí ọmọbìnrin jòjòló náà níbi tí ó yẹ kí ó wà. Ìṣẹ̀lẹ̀ náà ló kó gbogbo òṣìṣẹ́ ilé ìwòsàn, ìyá tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ náà, àwọn ẹbí àti àwọn aláìsàn tí ó wà nínú ilé ìwòsàn náà sínú wàhálà, ìpayà àti àìrójúráyè. Gẹ́gẹ́ bí orísun ìròyìn tí ó jẹ́ ọ̀kan lára àwọn tí ó wà nínú ilé ìwòsàn ti sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá-lọ́gàá nínú ilé ìwòsàn náà láì yọ aṣọ́bodè gateman ni wọ́n kó lọ sí akóló àwọn ọlọ́pàá láti lọ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ ìwádìí wọn. Gbogbo ìlàkàkà àwọn ọlọ́pàá láti gba ọ̀rọ̀ kíkọ sílẹ̀ láti ẹnu àwọn adarí, alákòóso àti alábòójútó ilé ìwòsàn náà pàbó ló já sí títí di ìgbà tí àwọn akọ̀ròyìn fi ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Ṣùgbọ́n agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì SP Sunday Abutu sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà wípé àwọn ti fi ọwọ́ òfin mú àwọn afurasí 4 kan tí ọ̀rọ̀ wọn jẹ mọ́ ẹ̀sùn ìṣẹ̀lẹ̀ náà. Ó tún wá ṣe àfihàn ọ̀rọ̀ kọmíṣánná ti iléeṣẹ́ ọlọ́pàá Joseph Eribu ti pàṣẹ ìwádìí tí ó péye èyí tí ẹ̀ka tí ó ń rí sí ṣíṣe ìwádìí àwọn ọ̀daràn State Criminal Investigation Department SCID ní kí wọ́n ṣe ìwádìí náà kí wọ́n sì tún rí dájú pé ọmọbìnrin jòjòló náà ti di rírí àti pé àwọn 4 afurasí náà ní SP Abutu ní wọ́n ti ń fún àwọn ní ọ̀rọ̀ tí ó dára èyí tí ó lè ran àwọn lọ́wọ́ lórí ìwádìí tí àwọn ṣe náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Mínísítà fún ìlú Àbújá Nyesom Wike ti sọ jáde síta gbangba ayé wípé kò sí ìṣèjọba kankan tí ó lè yanjú tàbí
wá ojútùú sí wàhálà ìṣòro ohun ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè yìí rárá. Bí ó bá wù kí ìṣèjọba náà dọ́ta sórí àga àlééfà tàbí kí ó lo ìgbà ìran méjì. Wike ni ó sọ ọ̀rọ̀ yìí nínú ìpàdé ayẹyẹ àwọn akọ̀ròyìn ní ìlú Àbújá ní ọjọ́ Ajé nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ìdàgbàsókè ìlàkàkà àti ìkàn-minú àwọn ará ìlú lórí ṣíṣe àwọn iṣẹ́ àkànṣe kọ̀ọ̀kan tí ó ti parí fún ṣíṣí. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun kò ní sọ níbí yìí wípé gbogbo ìṣòro ni ó ti ní ojútùú nítorí pé bí ìṣèjọba tó wà lóde lọ́wọ́lọ́wọ́ bá lo ogún ọdún, wọn kò lè tán ìṣòro tàbí wá ojútùú sí gbogbo ìṣòro, wàhálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó ń kojú orílẹ̀-èdè. Àkíyèsí òun ni pé ìṣèjọba Ààrẹ Tinubu ń kojú àwọn ìpèníjà kọ̀ọ̀kan tí ó ní ipa rere nínú ayé àwọn olùgbé ìlú Àbújá àti pé ìjọba ń wá ojútùú sí àwọn ìṣòro kọ̀ọ̀kan èyí tí yóò ṣe ìrànwọ́ fún àwọn ènìyàn láti gbé ìgbé ayé tó dára. Ó tún wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé kìí ṣe gbogbo iṣẹ́ àkànṣe tí àwọn bá ṣe ni yóò di ṣíṣí, ṣùgbọ́n gbogbo iṣẹ́ àkànṣe tí àwọn bá ṣe tí ó jẹ́ wípé àwọn ná owó rọ̀gùnrọ̀gùn bíi bílíọ̀nù náírà sí ni àwọn náà yóò rí pé dandan ni àwọn ṣí. Gbogbo èyí tí ó bá jẹ́ owó kékeré ni àwọn náà lè má ṣí gbogbo rẹ̀ tán. Ó wá rọ àwọn akọ̀ròyìn wípé kí wọ́n ṣàtìlẹ́yìn fún ìṣèjọba lórí gbogbo ìlàkàkà wọn láti lọ máa ṣe àbẹ̀wò sí gbogbo iṣẹ́ àkànṣe tí àwọn ti parí èyí tí ó ṣe pàtàkì ní pàtó lórí ètò ẹ̀kọ́ àti ètò amáyédẹrùn fún àwọn ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìgbìmọ̀ afọbajẹ ní ilẹ̀ Ìbàdàn Olúbàdàn in Council ti yan Ọba Rashidi Ládọjà gẹ́gẹ́ bí ọba mẹ́rìnlélógójì Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ìròyìn yìí ló ṣàfihàn ọ̀rọ̀ yìí náà jáde ní ọjọ́ Ajé níbi ìpàdé tí wọ́n ṣe ní ààfin tuntun ti Olúbàdàn èyí tí ó wà ní Òkè Àrẹ̀mọ ní ìlú Ìbàdàn. Bí ó tilẹ̀ jẹ́ wípé Ọba Ládọjà kò sí nínú ìpàdé, èyí tí gbogbo orí adé olóyè tí ó ga bearded Crown High Chief ti ilẹ̀ Ìbàdàn péjọ síbẹ̀ ní Balógun ti ilẹ̀ Ìbàdàn Ọba Tajudeen Ajíbọ́lá ni ó kọ́kọ́ dábàá rẹ̀, tí òsì Olúbàdàn Ọba Eddie Oyèwọlé sì ṣèkejì rẹ̀. Ọba Ajíbọ́lá tún wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn yóò fi orúkọ Ládọjà ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ náà, Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé láti buwọ́ lù. Wọ́n tún wá ṣàlàyé síwájú wípé yíyan Ládọjà gẹ́gẹ́ bí ẹni tí ó tẹ̀lé olóògbé ti ẹ̀kẹtàlélógójì 43rd ti Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Owólabí Ọlákùlẹ́hìn, èyí tí ìwé ìròyìn Tribune orí afẹ́fẹ́ ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé ó gba ọ̀pá àṣẹ ní ọjọ́ 12 oṣù keje ọdún 2024 tí kò lò ju ọdún kan lọ lórí ìtẹ́ tí ó fi jẹ́ Ọlọ́run nípè ní ọjọ́ keje oṣù keje ọdún 2025, ọmọ ọdún 90 years. Gẹ́gẹ́ bí ètò ọba jíjẹ ní ilẹ̀ Ìbàdàn, ìwé ìròyìn Tribune orí afẹ́fẹ́ jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé ìwádìí àwọn fi hàn pé Ládọjà ni ẹni tí ó wà ní òkè téńté lórí ipò àwọn ọmọ oyè láti bọ́ sórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Tribune Online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí wípé kí ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.